kò ní jábọ́ báyìí kọ́bọ náà mi máa mọ̀ sí ṣe sùúrù o kéèyàn má lọ ti bí ọ̀rọ̀ ẹnu kéèyàn dẹ̀ lọ ṣẹ̀sọ́ Ọlọ́run gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sẹ́dá amúwọ́ Ọlọ́run ni báwo wá ní í sìn. ibì kan kan wọ̀n mí lọ mọ́. má gbé yẹn wá o mọ̀ pé tí èèyàn bá ń ronú báyìí èèyàn nẹ́tọ̀ọ́ láti máa lọ síbi tí ọ̀pọ̀ èèyàn bá wà. gbéra ńlẹ̀ kó já lọ. gbéra ńlẹ̀. ọ̀rẹ́ kí ló ń ṣe ẹ́ mọ́wọ́ kúrò lẹ́ràn ọ̀rẹ́ mi ọ̀rẹ́ báwo ló ti rí mọ́wọ́ kúrò lẹ́ràn ọ̀rẹ́ mi kò sóhun tó lè jí onírọ̀ kò gbádùn ara rẹ̀ lálá tó lọ sókè ń bọ̀ nílẹ̀ kò gbádùn ara rẹ̀. Gbénga ṣe ni ẹ̀rù kàn bá mi bẹ́ẹ̀ ni pé mo lọ sójú ogun. bẹ̀rù ń bẹ̀bẹ̀ tó lọ sójú ogun kí o fẹ́ àmọ́ dáadé àti mọ́mí kí wàá ló lè ń bẹ̀ sórí jẹ́ kí n sọ ní ọ̀fẹ́ sórí mọ́mísí àti dáàdì wọ́n simple gan Ọlọ́run. ṣó ti rí nǹkan tí mo ń rò ní wípé tí dáàdì àti mọ́mí ẹ̀ tí wọ́n á fẹ́ kó fẹ́ mi kọ́. bèbè ò fọ́ ní ṣá ó dà pé o mọ dáadé àti mọ́mí o sórí má jẹ́ ń tẹ̀ wọn ní choice nǹkan tí bá dẹ̀ ti fẹ́ náà máa bá mi fẹ́ bá dẹ̀ ṣe wà yẹn orin tí máa kọ́ náà máa jó sí mo bẹ́ẹ̀ jọ̀rọ̀ àjọ pẹ̀lú ẹ̀. máa ń lò sọ bẹ́ẹ̀. kí ló ti rí bí ilé ayé ṣe rí lórí ẹ ọ̀rẹ́ kí ló ti jẹ́ bó ti rí lórí yẹn mọ́wọ́ kúrò lẹ́ràn ọ̀rẹ́ mi mo gbádùn ara rẹ̀ ohun ẹyẹ bàjẹ́lẹ̀ yẹn máa pè fò ní jèmi máa gbádùn ara mi máa wọ aṣọ tó dá sọ́rùn mi o ọ̀rẹ́. Gbénga lẹ́ ṣàlàfíà ni ọjọ́ mẹ́ta. kásán o ẹ̀lẹ́ o ìjókòó kí ló wá dé báyìí. dáadé ẹ má bẹ̀rẹ̀ iṣẹ́ náà. Ọlọ́run àfi ṣe àtúwò yẹn pẹ̀lẹ́. mọ́mí nǹkan láre. ó wà nulẹ̀. mọ́mí. yes tani. ọmọ ẹ ló ń gbé Ah. rẹ. wáyé mọ́mí. ọkọ mi kásán ọjọ́ mẹ́ta. báwo ni iṣẹ́ báwo ni gbogbo nǹkan everything lọ. ó dẹ̀ pẹ́ díẹ̀ kó tó yọjú sí wa. má bínú mọ́mí everything yín dáhùn. ẹ kásán kásán ọkọ mi ṣé dáadáa ni pẹ̀lẹ́ díà. ta la ń. mọ́mí ẹ̀yin náà lọ wá kí dáadé mọ́mí Ọmọ́tọ́lá ni àfẹ́sọ́nà mi. Ọmọ́tọ́lá that's nice beautiful girl. dìde jókòó. ẹ ṣeun gan. àlejò ńlá ló mú wá fún mi lénìí yìí kí ni màá fi ṣe é lálejò báyìí. mọ́mí ẹ má ṣèyọnu mo ti wà òkè. mọ́mí ẹ má dá lóhùn kó wá òkè jàre mo ti sọ wípé ilé sàwáì ilé ẹni má tìjú anything tó bá need mọ́mí máa ṣe fún ẹ mọ́mí ẹni tó bá ti wà. èmi tiẹ̀ máa ṣèyọnu torí èyí tó máa kọ́kọ́ wá kí mi leléyìí ṣé o ti gbọ́ oúnjẹ tó dáa máa ṣe fún ẹ mò ń bọ̀ sí i. má pẹ́ o. lọ fi ọkàn yín balẹ̀ kò sí ń tọ́nà òun kápá àti ṣe. ọ̀rọ̀ yín ò gba nǹkan mẹ́ta o nǹkan méjì péré lọ̀rọ̀ yín gbà. ẹ̀rọ àkọ́kọ́ tí ọ̀rọ̀ yín gbà ẹ tẹra máa dúà gbígbà dáadáa ẹ máa ṣàdúà lóòrèkóòrè lọ́sàn-án láàárọ̀ lálẹ́ ẹ máa ṣàdúà dáadáa. ẹ̀rẹ́lẹ̀kejì ẹ wà máa ṣe sàrà torí pé àdúà sèfù lil mu'minin was-sadaqatu sèfù dùà àdúà tẹ̀rí ni oní máa ń wú gbogbo òṣòro tí máa ń bẹ wájú yàn kú ó ẹ̀rí sàrà
ń máa jẹ́ kí ọwọ́ aládùúà tètè débi àdúrà rẹ̀ kádùúà rẹ̀ tètè gbà. Ẹ bá ti ń ṣàwọn nǹkan tí mo wí yìí àdúrà yín wá gbà. Àmọ́ nínú àdúrà yín ẹ̀ ń gbọ́ mi ẹ jẹ́ kí ìdáríjì ẹ̀ṣẹ̀ pọ̀ ìsìnkì fáwọn ẹni ó pọ̀ nínú àdúrà tẹ́ máa ṣe. Ẹ rí ẹ̀ṣẹ̀ bẹ́ṣẹ̀ bá pọ̀ kì í jẹ́ kádùúà tètè gbà ẹ máa ń dẹ́nà àdúrà ni. Ẹ máa tọrọ astaghfirullah ní gbogbo ìgbà láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Tẹ́ bá ti wá lè ṣe yíhun tọ́lọ́n bá lè forí ẹ̀ṣẹ̀ jì yín ó ti tánu ó ti jẹ́ òun yé wa yí pé náà láà gafurun rọ̀yìmù ọba aláforíjì lòun tó ń bá ti forí jẹ́ ìyá tán òun sì kẹ́ gbogbo tẹ́ǹfẹ́ yóò sì tó yín lọ́wọ́ kó bá jù bẹ́ẹ̀ lọ. Assalamu alaikum. Ẹni ọ̀rọ̀ mi ò gbà mẹ́ta. Nǹkan méjì péré lọ̀rọ̀ yín gbà. Ohun méjì péré náà. Àkọ́kọ́ kí n tẹra mọ́ àdúrà. Bẹ́ẹ̀ni. Ẹlẹ́nkejì kí n máa ṣe sàrà lóòrèkóòrè. Nínú àdúrà ní ìṣègùfúrú láwà. Bẹ́ẹ̀ni. Tí n bá wá bẹ̀rẹ̀ sí ní ṣe méjèèjì yìí tí Ọlọ́run fi rọ̀ mí lọ́rùn kí ni tó tún kù lẹ́yìn ẹ̀. Ó ti tọ́nu wàláhì ó bù ṣe ìjọba lè ṣe méjèèjì nítorí pé kò sídìí kan ọ̀rọ̀ kan tó lòun lágbára lórí ẹ̀ kò sí torí pé ó ti sọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá sì sọ ọ̀rọ̀ gidi ni ọ̀rọ̀ Al-Kùránì Ọlọ́run jó yíwa gbogbo ẹ̀ tó bá ṣe tó bá lè túbọ̀ ẹ̀ṣẹ̀ tí ò tún padà síbi ẹ̀ṣẹ̀ mọ́ tó túbọ̀ pátápátá ọ̀rọ̀ ẹ̀ ti dayọ̀ àdúrà rẹ̀ ó sì gbà yóò sì dín tó ń fẹ́ yóò sì tẹ̀ lọ́wọ́ wàláhì bí ó ṣe rí nu. Allahumma ẹ ṣé mo dúpẹ́ àfà. Ọlọ́run gbàdúrà yín ẹ já tẹ́wọ́ ká ṣàdúrà. Bismillahir rahmanir rahim wọn bá yẹn èyí wọn máa rí fún wàlá yìí ní túnú ìṣe. Ẹ jẹ́ ká múra sí iṣẹ́ wa. Ẹ jẹ́ ká múra sí iṣẹ́ wa. Ṣiṣẹ́ o, ṣiṣẹ́ o, ṣiṣẹ́ o, ṣiṣẹ́ o. Ara mi. Madam ẹ káàsán. Lọ́yà ẹ mà káàsán. Ẹ kú ọjọ́ mẹ́ta. Àwọn ọmọ mi ń kọ́ dédé. Àlàáfíà ló wà mà. Ṣé ò sí àmàrí yìí? Madam láti ìgbàdà ti send letter sí àgbọ̀ kọ̀ọ̀kan látọ̀dọ̀ yín ẹ pè wá àti ẹ̀mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé kò sí. Èmi ò jáwọlé kankan o. Rárá mi ò jáwọlé. Kódà owó tí mo lọ san rìsíìtì tí wọ́n fún mi ó wà lọ́wọ́ mi báyìí. Receipt tí wọ́n fún yín. Bẹ́ẹ̀ ni. Ok ẹ jọ̀ọ́ ṣé mo lè fojú rí receipt náà. Iṣẹ́ la fi ń dẹni gíga, múra ọ̀rẹ́ mi. Ẹ jẹ́ ká múra sí iṣẹ́ wa. Lọ́yà wo ni? Onírọ́lọ́lọ́lọ́rin wà ṣòkòtò. Sí iṣẹ́ wa. Ẹ má wọlé kò sí problem ẹ ṣe gan ni madam. Okay madam. Ṣiṣẹ́ o, ṣiṣẹ́ o. Hello Mr. Adéjúwọ̀n. Ṣiṣẹ́ o. Ẹ káàsán. Ó tọ́ ká wà múra. Mr. Adéjúwọ̀n kí ló dé ṣé ẹ̀fẹ̀ san owó lé ni. A send ìwé sí yín àgbọ̀ kọ̀ọ̀kan kí ló ń ṣẹlẹ̀. Owó ilé ẹlẹ́ǹkèlò mo ti sanwó fún Mr. Bankole náà ṣé ní 419 àbí Mr. Bankole ní 419. Ẹ ti sanwó fún Mr. Bankole. mi ti sanwó fún ẹwọ ẹ pàṣẹ mo ń wo fíìmù lọ́wọ́ jọ. Bàbá rẹ̀ lówó lọ́wọ́, ìyá rẹ̀ lẹ́sìn lẹ́kọ̀ọ́. Bàbá rẹ̀ lówó lọ́wọ́, ìyá rẹ̀ lẹ́sìn lẹ́kọ̀ọ́. Tó bá gbójúlé wọn, ó tẹ́tọ́, iṣẹ́ la